ó ti dójú ẹ̀ báyìí o. Agbára ìjọba àpapọ̀ kò ká ọ̀rọ̀ yìí mọ́. Ṣe ni kí àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí dáàbò bo ara wọn. Danjuma pariwo. Pẹ̀lú bí wàhálà ètò ààbò ṣe ń fi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò báyìí, mínísítà nígbà kan rí fún ètò ààbò ajagun fẹ̀yìntì Theophilus Danjuma ti ké sí àwọn aráàlú láti bẹ̀rẹ̀ sí dáàbò bo ara wọn. Níbi ètò kan tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ Taraba ni Danjuma ti sọ pé àwọn aráàlú kò gbọ́dọ̀ rọ̀gbọ̀kú lé ìjọba nìkan fún ààbò ẹ̀mí àti dúkìá wọn. Ó ní fún ìgbà pípẹ́ lòun ti ń pariwo pé kí oníkálùkù dira gírí láti dáàbò bo ara rẹ̀ nítorí ọ̀rọ̀ náà ti kọjá àfẹnusọ báyìí. Danjuma fi kún ọ̀rọ̀ rẹ̀ pé agbára ìjọba àpapọ̀ kò ká ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí mọ́. Ṣe ni kí agbègbè kọ̀ọ̀kan káràmásìkí ojúṣe yìí. Ìjọba wa kò dáhùn òṣìṣẹ́ ètò ìlera tí Oyetọla gbà dúró. Ọmọọṣẹ Adeleke ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé òun kò fìgbà kankan dáhùn òṣìṣẹ́ ètò ìlera tí ìjọba Gbóyèga Oyetọla gbà síṣẹ́ nígbà tó kù díẹ̀ kó gbà wọlé dúró rárá. Dípò eléyìí, ìjọba ní ṣe làwọn kàn sọ pé kí wọ́n yẹ̀bá díẹ̀ látàrí kùdìẹ̀kudiẹ tó wà nínú ìgbàwọlé wọn eléyìí tó tako òfin iṣẹ́ ọba. Olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Adeleke lórí ọ̀rọ̀ ìlera dókítà Adékúnlé Akíndélé yànnàná ọ̀rọ̀ yìí nígbà tó ń fèsì sí ìròyìn tí Ọ̀ṣun Defender gbé jáde. Ọ̀ṣun Defender ló ké gbàjarè pé àìsí àwọn òṣìṣẹ́ tó kárí ilé ìwòsàn alábọ́dé lọ́sùn ń ṣàkóbá ńlá fún ìpèsè ìlera tó múnádóko fáwọn aráàlú. Akíndélé wá ṣàlàyé pé ìgbésẹ̀ tí àwọn ń gbé wà láti rí i pé àwọn tó kúnjú òṣùwọ̀n nìkan ló wà nídìí ètò ìlera. Ó ní láìpẹ́ yìí ni ìjọba yóò gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lọ́nà tó yẹ láti dí àlàfo náà. Ẹ fura o, wọ́n ní irẹsi tí ọjọ́ ti lọ lórí ẹ̀ ní ìjọba àpapọ̀ ń tà fáwọn òṣìṣẹ́ o. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti pariwo síta o. Wọ́n ní irẹsi tó ti bàjẹ́ lórí igbá níjọba àpapọ̀ ń tà fáwọn òṣìṣẹ́ ìjọba. Ọkùnrin ará ilẹ̀ Haúsá kan tó ń jẹ́ Galandasi Bello lórí ìkànnì ayélujára ló nà kàlẹ́bù sí ààrẹ Bọ́lá Tinubu pé ìrẹsì tí ọjọ́ ti lọ lórí rẹ̀ níjọba ń pín fáwọn òṣìṣẹ́ lówó pọ́kú. Bello tó jẹ́ òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Bauchi fi déètì tó wà lára àpò ìrẹsì náà fáráyé tó sì jẹ́ pé oṣù kejì ọdún 2025 ní ìrẹsì tíjọba ń pín ní oṣù kẹrin ọdún 2025. Ó ní májèlé níjọba ń tà fáwọn dípò ohun tó yẹ kó jẹ́ ìdẹ̀rùn tí wọ́n sì gba ẹgbẹ̀rún lọ́nà 40 náírà lọ́wọ́ àwọn. Kí ọba ọlọ́jọ́ òní má jẹ́ ká sì jẹ o.